الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد خير النبيين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah rabbil alamin. Malam Jamaluddin àwọn kọ́ ní léṣì. bẹ́ẹ̀ni. Ọlọ́run tún ní atúndọ̀dún yìí. alhamdulillah. adúpẹ́ o. alhamdulillah. àtúnrọ́dún ọdún yìí Ọlọ́run wọ́n mọ̀ sí. alhamdulillah. ẹ̀yin tẹ́ ń wò wá ń bẹ̀ wọ́n náà yóò bá wa dúpẹ́. alhamdulillah. ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wa yóò bá wa dúpẹ́. alhamdulillah. ipò yòówù ká lè wà ẹ jẹ́ àjọ dúpẹ́. alhamdulillah. adúpẹ́ Ọlọ́run ó ṣé o. rabbi ma yasha'u yakum. máa tẹ̀ kù láyé ẹ kù láàyè. alhamdulillah. ẹ jẹ́ àjọ máa dúpẹ́. alhamdulillah. ẹ jẹ́ àjọ kí Ọlọ́run pó ṣeun. alhamdulillah. Ọlọ́run ó máa ṣe o. rabbi ma yasha'u yakum. ọba ṣèyí tó wu ọba àrà ọba mọ̀ṣẹ́ ma náà. lam yasha' lam yakun la ilal abadi. o ṣeun. ma lam yasha' lam yakun la ilal abadi. dákun bá ń wí dáadáa. alhamdulillah. Ọlọ́run a máa dúpẹ́. alhamdulillah. ẹ̀yin tẹ́ ń wò wá ẹ jẹ́ àjọ dúpẹ́. alhamdulillah. adúpẹ́ o wa tún rọ́dún ọdún yìí Ọlọ́run ó máa ṣeun. rabbi ma yasha'u yakum. ọ̀sẹ̀ wa kù ó mú wa lọ sáàyè òkú ó tún ní àtúnpadà máa ń bẹ láyé. rabbi ma yasha'u yakum. ọba tí ń ṣeun tó bá wù ú. ما لم يشاء لم يكن لا إلى الأبد. ما لم يشاء لم يكن لا إلى الأبد. Ọlọ́run ọba tí à ń dúpẹ́ fún yìí ọba àsomani. Allah. ọba tí ò lórogún ni. ما لم يشاء ọba tí ò lálàfiwé ni. لم يكن ọba tí ò lálàfijọ ni. ọba tí ò nípìlẹ̀ ni. Allah. ọba tí ò pé méjì ni tí ò sì ní pé méjì. ọba tá a kì pé pípẹ́ ń bẹ̀rẹ̀ kò pé ó dógbò. Rabbuka ganiyyun karimun la sharika ọba láìláìláìláìláì lọ́lọ́run tí ń bẹ kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa bẹ. Rabbuka ganiyyun ń bẹ ṣáájú máa bẹ.
la sharika gbogbo nǹkan ń bẹ kò sẹ́yìn bíbẹ tọlọ́hun gbogbo nǹkan tí ń bẹ ní padà ń bọ̀ wá di tí ò ní bẹ mọ́ bíbẹ ọlọ́run ọba yóò sì tún máa bẹ Allah ó ṣeun. رؤوف رحيم واسع الكرم ọba tó ní ìgbà láyé àrísìkí lọ́dọ̀ ọlọ́run kó kẹ́ẹ̀tì wá òun pòun ní dúpẹ́ ń pè nítorí pé kò rẹ́ràn pa tabarakallah ló ṣe ọ́ tó ní dúpẹ́. Rabbu ganiyyu karimu la sharika lahu. bí àwọn pẹran lè ṣe òun ò rí pa lọ́dún yìí. Ra'ufu rahim. má banújẹ́ ọdún tó kù sí ń tẹ̀ wájú. bẹ́ẹ̀ ni. رؤوف رحيم واسع الكرم ọjọ́ ọdún ni anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tún tẹ̀lé ọdún ọjọ́ jíjẹ ọjọ́ múmu ni ọgbọ́ ọmọ ẹ̀yà mi má bànújẹ́ رؤوف رحيم láàrin péréte tó kù ọlọ́run tún lè ṣe yanu واسع الكرم àwa ń fi ìdáhùn wíyà fi ń dúpẹ́ fọlọ́run ni. رؤوف رحيم واسع الكرم. sọ ti bá wa lálàáfíà dé kájọ máa dúpẹ́ fún ọlọ́run ọ̀ bójú àwọn ẹnìkan lọ́sibítù ni ọ̀ àwọn ẹnìkan tí wọ́n ra ẹran ṣùgbọ́n wọn sí ń bẹ̀ mọ́. Allah ọlọ́run a dúpẹ́ o alhamdulillah a dúpẹ́ fún ọlọ́run a kí ọlọ́run a kì í ayìn a sì sára ọba náà. alhamdulillahi la hawlu wala quwwatun. alágbára létí alọ́gbọ́n hamdan yazidu bi nu'man ala nu'man. o ṣeun hamdan yazidu bihi nu'man ala bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ orí ọmọ pọ̀ sí ni. Allahu akbar. bẹ́ẹ̀ ni ntọ́lọ́ ń wí inú Kùránì náà nù. hamdan yazidu bi. ó ní tẹ́ ẹ bá lè dúpẹ́ orí mo fọ́kọ̀ mi búra pé n tún ṣàlékún orí fún yín ni. mo dúpẹ́ o. alhamdan yazidu bi. o ṣeun. nu'man ala nu'man. ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run jàmá. alhamdulillah. àlékún ìkẹ́ àti ìgẹ̀ kọ́mọ bọ́nsẹ́ńlá Muhammad sallallahu alayhi wa sallam. olóore jùlọ nínú gbogbo ẹ̀dá sallallahu alayhi wa sallam. ẹni tọ́lọ́run fi wà ròyìn rẹ̀ sallallahu alayhi wa sallam. baba Fatima sallallahu alayhi wa sallam. anabi Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa wípé òun a máa pa ẹran méjì Allahu akbar. lọ́jọ́ ọdún Allahu akbar. yóò pa kan kó máa jẹ́ tèmi àtàwọn ará ilé mi. Allahu akbar. alámọ̀mọ́ tún pa ẹlẹ́ẹ̀kejì. Allahu akbar. bàbá ìmáàmù ẹ̀yin náà lè kọ́pì ànábì. sallallahu alayhi wa sallam. ọlọ́kọ̀ àfa ẹ̀yin náà lè kọ́pì ànábì. sallallahu alayhi wa sallam. alámọ̀mọ́ tún wá pa ẹran mi yóò wá ní eléyìí fún mi àti gbogbo ẹni tó jẹ́ pé man lam yudhi min ummati. sallallahu alayhi wa sallam. ó ṣe wá lórí gan ni. sallallahu ó alayhi ní wa sallam. àti fún gbogbo ẹni tí ò lágbára àti pa nínú ọmọlẹ́yìn mi ànábì nínú ìjọ mi nínú àlèhùnmá mi. bàbá ẹ má banújẹ́ ìyá wa ẹ má faraya. ọpẹ́ náà ni. ẹ jájọ dúpẹ́ fọ́lọ́run alhamdulillah. hamdan yazidu bi nu'man ala nu'man. Ọlọ́run ó ṣe o. hamdan yazidu bihi nu'man ala nu'man. a ní ṣètò rípa ń sọdún ká mọ̀ ṣe bá ti ń ṣe sallallahu alaihi wasallam. Ọlọ́run ṣègẹ́ṣègẹ́ fanabi Muhammad. Rabbana ọba mi ta'ala ẹ̀mí rẹ̀ yóò jẹ́ òkàrí kó máa yẹ Ọlọ́run ní fàlàáfíà jẹ́ ó ń yà. látàyè títí dé kíyàmá ṣègẹ́ṣègẹ́ fanabi Muhammad. Rabbana ọba mi ta'ala jẹ́ ó kárí kó má yẹ nìkan lẹ̀ o látàyè títí dé kíyàmá. Ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ fánẹ́ Muhammad. àmín. ìkẹ́ tìyàn tí ó lóǹkà kọ́ máa ló bó ń ṣe ńlá Muhammad. sallallahu alayhi wa sallam. àwọn bàbá tún ní àtún lè mọ̀ pé bó ti ń kẹ́ Muhammad ni kó sì máa kẹ́ wa. ó sì máa kẹ́ wa o. àní bó ti ń kẹ́ Muhammad ni kó sì máa kẹ́ wa. ó sì máa kẹ́ wa. àwa gbà fún àwa tẹ̀lé Ànábì Muhammad. àwa gbà fún àwa tẹ̀lé bàbá Fatima ta. bó ti ń kẹ́ Muhammad ni kó sì máa kẹ́ wa. àmì bó ti ń kẹ́ Muhammad ni ó sì máa kẹ́ wa. bó ti ń kẹ́ Muhammad ni kó sì máa kẹ́ wa.
àwa gbà fún àwa tẹ̀lé Ànábì Muhammad àwa gbà fún àwa tẹ̀lé bàbá Fatimata bó ti ń kẹ́ Muhammad ni kó sì máa kẹ́ wa. ó wẹ̀yìn ará ilé akíwa o ní gbogbo bí yóò tí a wà ní àgbáríjọ ayé akíwa pé barika de sala àkú ọdún àkú ìdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láyé rí bam salamu alaikum wọn. Salamun alaikum. akíyìn púpọ̀. Salamun alaikum. akí gbogbo ẹ̀yin ìmáàmù tẹ́ fi wá kírun ọdún. Salamun alaikum. akí gbogbo ẹ̀yin ìmáàmù tẹ́ fi wá kí jímọ̀. Dikiri salamu salamatan. akí gbogbo ẹ̀yin àlùfáà. Wafi mu'minin. akí gbogbo oníwàásí. akẹ́yìn àlùfáà wa jẹ́ mọ́ yìnyín náà àwọn ọ̀rọ̀ fún wa lójúlẹ̀ṣẹ́ wa yìí. Sunna TV Yorùbá. ó ṣeun. bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà. bẹ́ẹ̀ ni iṣẹ́ ìran ń lọ àbí. Allahu akbar. ọdún dùn náà nù ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ká ṣọ́ra ká má fẹ́ràn lé gébíyà. ká má fẹ́ràn léyà mu wíṣkì. ká má fẹ́ràn léyà mu small stout. ká má fẹ́ràn léyà mu tìrìtìrì. ká má fẹ́ràn léyà mu Gordon gin. ká má fẹ́ràn léyà mu Vast 69. ká má fẹ́ràn léyà mu Gouda. ká má fẹ́ràn léyà mu Flag. mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run ká má fẹ́ràn léyà mu Sodabi. Ògóngóró ni. SDB omi àpápá ẹ̀rọ àpápá ẹ̀mọ́ bínú ká má fẹ́ràn ẹlẹ́yàmù mú kú mú nì mọ́ bẹ̀ wá lórúkọ Ọlọ́run ronú lọ bí pé tó bá jẹ́ èèyàn ni wọ́n pa ń kọ́ tó fi máa gé bíyà. Allahu Akbar. ọmọ Ádámà bá ti ń wí lọ́dọọdún náà àwọn kan tún bẹ wọ́n ya abẹ́tí lápá. Allahu Akbar. wọ́n ń fẹ́ràn ẹlẹ́yà sí ohun tó wọ́n ni pé ṣe bóun lòun rẹ̀ náà tòun lòun pa ó ti kó jọ́sìn ó fi jọ́sìn fọlọ́hun mẹ́jàmá. bàbá ti ń bára wa sọ̀rọ̀ tá ń kíra wa kú ọdún tá ń yọ̀ ní ó yẹ ká máa para wa lákèésí àwọn kẹ̀kẹ́. bẹ́ẹ̀ni. èwo lẹ́ran iléyà tẹ́ fi mu tí nì èwo lẹ́ran iléyà tẹ́ fi mu bíyà bẹ́ẹ̀ni ẹran iléyà ẹ fi mu Sodabi wọ́n fi ata sí lẹ́gbẹ̀ẹ́ wọ́n fi èyí táwọn ọmọ ìyá wa pè ní ayọ̀ máa àlùbọ́sà wọ́n fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni bá ti ń ṣe báyìí wọ́n sì máa gé ilé lórí. ẹran iléyà nu o ó ti wá tó tún jẹ́jọ́ sí ń bà náà. ọgbà pípọ́ lọ́hún lóhun ọ̀lẹ́ran jẹ kò lẹ́ran mu ṣùgbọ́n lakin yanaluhu at-taqwa. o ṣeun Ọlọ́run ní ìbẹ̀rù tí ń bẹ lára wa tá a fi pẹ́ràn nì. ìbẹ̀rù ni l'Ọlọ́run ọba fẹ́ lò. ìbẹ̀rù tí ń bẹ lára wa ni Ọlọ́run bá fẹ́ lò kọ́lẹ̀ àwọn ọmọ ìyá wa tí ń bẹ ní Mẹ́kà ńlẹ̀ mímọ́ Ọlọ́run tó sọ fáwọn náà ó ní fa inna khayra zadi taqwa wattaquni ya ulil albab Ọlọ́run tó sọ fáwọn náà ń bẹ̀ wọ́n pé ìbẹ̀rù Ọlọ́run lè ṣe ń pa tó da tó lóore jù. fa inna khayra zadi taqwa. ó ti dá báwọn ọmọ mi mo fi sẹ̀rí ọ̀rọ̀ ni ká lè mọ̀ wípé ìbẹ̀rù Ọlọ́run tí ń bẹ lára wa lọ́lọ́run fẹ́ lò. kódà aláàjì tí ń lọ Mẹ́kà lọ́dọọdún Ọlọ́run ọ̀ràn ọ́ kò pé dandan kọ́ wà lọ lọ́dọọdún marra fil umri ni ẹ̀ẹ̀kan nígbèsè ayé rẹ ni ló fi já sí pé bẹ́ẹ̀ nìkan bá lọ kọ́ mọ bí ó ti ṣe má ṣe pálapàla má ṣe játijàti mọ̀ntọ́ bá lọ ọ̀yanjú ẹ̀ kọ́ ọmọ wa délé kọ́ ọmọ kábàámọ̀ nítorí ẹlòmíì ti lọ Mẹ́kà Malam Jamaluddin ọwá délé wá ń gbọ́ wá sí nípa Mẹ́kà nípa ájì wá ń sẹ́ra lé kan pé wọn ò sì ṣe bí wọ́n ti sọ yìí o sọ̀rọ̀ náà tí àwọn kan wọ́n padà lọ tọ́lọ́wọ́n bá fún wọn láǹfààní àti lọ́ngàn. Allahu Akbar. à ń kíra kó ọdún tẹkibirati. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar. La ilaha illallah Allahu Akbar Allahu Akbar walillahil hamd. àwa bẹ̀rẹ̀ kí ni wa nísìnyí látọ̀dọ̀ bàbá wa ìmáàmù olórí ibè. Allah. bàbá ìmáàmù níbọ̀ yìí kọ̀nù. bẹ́ẹ̀ni. àwọn ọgbàgbé ni. bẹ́ẹ̀ni. àwọn ni àti bákejì wọn
Allahu akbar. níbẹ̀ wọn láti wá rántí ṣàdúrà fún bàbá wa Imam Huzaifa Hamza. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run jẹ́ kí a mọ̀ dá fún bàbá náà. Amina. wọ́n ṣe gudugudu méje yàyà Wallahi. wàláhi. Ọlọ́run jẹ́ kí a mọ̀ dá fún wọn. Àmín. Ọlọ́run jẹ́ àpàdé ńlẹ̀ ìdẹ̀ra. Àmín o. wọ́n ṣe àwọn náà ò sì mọ̀ pé àwọn ò ní dọdún yìí. Bẹ́ẹ̀ni. lóòótọ́ wọ́n ń fún wa láwọn ohun ìdágbére díẹ̀ ṣùgbọ́n ara ò fún wa. Bẹ́ẹ̀ni. ara ò fún wa. la ilaha illallah. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. Ọlọ́run bá wa gẹ̀ wọn. Àmín. Allahu akbar. Allahu akbar. Ọlọ́run o alikiyama ń gbàlejò o bẹ́ẹ̀ ni alikiyama ń gbàlejò. àwọn táwa kun bẹ́ẹ̀ ń kọ́. bó ti gbàlejò àwọn kan lánàá ń gbàlejò àwọn kan lónìí lọ́wọ́ Bẹ́ẹ̀ni. yóò gbà àlejò àwọn kan lọ́la lọ́tùnla bẹ́ẹ̀ ìjọ mẹ́rin bẹ́ẹ̀ lójoojúmọ́ alikiyama wọn máa gbàlejò ọjọ́ kan ní ọwọ́ kan àwa náà tájọ́ ń wòra wa yìí Bẹ́ẹ̀ni. láwa di tán ládẹ́n tí ó sì ń bẹ̀ mọ́ ládẹ́n sáré pé tí wọ́n bá ń dá ọkọ̀ wọn mọ́ ní ọlọ́mọba wa kẹ́ wọn. Allahu akbar. òun náà ti di tán ni. bẹ́ẹ̀ ni ó ti di tán náà nù. fi nǹkan dára tó bá ṣe é lẹ̀. ọ̀kadì láyé ìró yìí tá à ń ṣe yìí bẹ́ẹ̀ ni irú ìta ń ṣe yìí irú ọ̀rọ̀ Ọlọ́run tó sọ lẹ̀ bàbá Imam Huzaifa wọ́n tún wà lórí ayélujára wọn bẹ́ẹ̀ni àwọn yẹn tún gbé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá tún sọ̀rọ̀ bàbá tún gbọ́ wútú bàbá wọn sì síbẹ̀ mọ́ Allahu akbar ọgbọ́ ìgbésí ayé kejì nu Allahu akbar ètí wọn ní zikiru thani nu ó ti yọba zikiru thani nu ṣé wọn náà ó ní sẹ́mi náà ó ní ìbéèrè ní okó wọn ní ọmọdé wọn lọ́dọ̀ ara rẹ̀ sẹ́mi ó ní ṣé wọn náà ó ní à ń kíra wa kú ọdún ó ṣeun àwọn gbólóhùn yìí ó tún tẹ̀síwájú yóò sì máa tẹ̀síwájú. La ilaha illallah. yóò tẹ̀síwájú títí di ọjọ́ kọ̀ọ̀kan mẹ́ta. bẹ́ẹ̀ ni. walillahil hamd. ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run bàbá ń kíra wa kú ọdún ẹ̀ ní sinmi kẹ́ ẹ má máa gbọ́rọ̀ Ọlọ́run díẹ̀. bẹ́ẹ̀ ni bá ti ń kíra wa kú ọdún bẹ́ẹ̀ la máa jára wa lẹ́ẹ̀kan náà bá ti ń kíra wa kú ọdún la máa para wa lákèésì akí bàbá wa ìmáàmù ní bọ̀ìkan akíyín o barikade sálà o ala mímì tààmú náà lẹ́sẹ̀kẹsẹ̀ kí n ma sọ kálẹ̀ sọ́dọ̀ ìmáàmù ní zongo ọkùnrin Ọlọ́run ìmáàmù wa malama habiba ibrahima yaro babban bashira akẹ́yìn náà o bàbá akíyín o akú ọdún o akú yèdún o ẹ̀bùn wa lẹ́nu ọdún wọ́n ti gbé sílẹ̀. bàbá yìí ọmọ mi ń wí bẹ̀ pé ẹran ti ní a bá ti kó lórí ètò ààrẹ náà lẹ́nu Allahu Akbar bá ń kí bàbá wa ìmáàmù sọ́nà ẹ̀sẹ̀ náà sí bàbá wa ìmáàmù honorable bàbá wa dèbìtì nù bàbá wa ọmọ Bukari àbá ti wí náà nù bàbá wa ìmáàmù Ibrahim Abubakar wọ́n ní Ibrahim Abubakar bàbá wa ìmáàmù asalutu ti yín náà akínyìn o akú ọdún akú yèdún bó ní ẹran ọdún bó ní ẹran ọdún lẹ́sẹ̀kẹsẹ̀ náà bẹ́ẹ̀ àwa kí olórí oko bámbam lórílẹ̀‐èdè yìí Allahu Akbar àti gbogbo olórí oko lórílẹ̀‐èdè àgbáyé tí wọ́n ti ń wò wá lórí Sunna TV olórí oko lórílẹ̀‐èdè yìí bàbá wa alàgbà Sunna Senansa ooo afa chef de l'État chef de gouvernement bẹ́ẹ̀ ni premier magistrat àwọn tí wọ́n ti fọ́n qualify orúkọ wọn nìyẹn àwọn àfùdọ́lù ìdàmọ́ fún wọn nù wọ́n yàn sí ẹ̀mí rẹ̀ ogun wọ́n kọ́ àwọn àfùdọ́lù ìlú sí wọn lára Son Excellence monsieur le président de la République chef de gouvernement bàbá wa alàgbà Patrice Guillaume Athanase Talon. Allahu Akbar. Baba wa Talon akínyìn o. Bonne fête de la Tabaski. Allahu Akbar. Bẹ́ẹ̀ni baba gbọ́ Faransé dáadáa. Allahu Akbar. Bonne fête de la Tabaski. Allahu Akbar. Monsieur le président. Àti gbogbo gouvernement. Allahu Akbar. Akínyìn pé akú ọdún akú yèdún. Akí wọn ní Assemblée nationale. Baba wa honorable wambẹ̀hún alàgbà baba wa Louis gbẹ̀wùnú vlavonu. Allahu Akbar. ọtún gbọ́ gbẹ̀wò inú rí. wọ́n ti gbọ́. baba akẹ́yìn náà pé bonne fête gbogbo ẹ̀yin député wa l'Assemblée nationale akíwa pé akú ọdún akú yèdún. akẹ́yìn náà o. ẹ máa rántí pàṣẹ ojú wa ní yín bẹ́ẹ̀ o. Allahu Akbar. mo ti wí bàbá ti ń kíra kú ọdún Malam Jamaludeen a máa para wa lákìísí. bẹ́ẹ̀ni. ó tọrọ ní a máa sọ fúnra wa. bẹ́ẹ̀ ti wà ń bẹ̀ ń gbogbo wa lè kóra wa lọ s'Assembly. bẹ́ẹ̀ni. gbogbo wa lè wà l'Assemblée. gbogbo wa lè lọ jókòó lè gbìmọ̀ aṣòfin la fi ní kẹ́yìn máa ṣàṣojú wa. bẹ́ẹ̀ni. ẹ máa rántí n ti ń dun àwa aráàlú ẹ máa sọ bẹ́ẹ̀ bá lọ bẹ̀ ẹ má lọ bẹ̀ kẹ́ ẹ lọ sùn ẹ má lọ bẹ̀ kẹ́ ẹ lọ jàgá ẹ má lọ bẹ̀ kẹ́ ẹ lọ ní tara yín nìkan mo yà lọ́dọ̀ yín nu o bẹ́ẹ̀ bá ti wà ń bẹ̀ ẹ máa rántí intérêt général
Allahu akbar. La ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Walillahil hamd. Gbogbo ìmáàmù akínyìn pé akú ọdún akúyèdún. Bàbá wa ìmáàmù ní ìlú wa Porto Novo ọgbónú Àjàṣẹ́. Bàbá akínyìn bàbá wa ìmáàmù Alhaj Abdulsamad Alákòókò akínyìn o akú ọdún akúyèdún. Akí bàbá wa Ọlọ́run Landu bàbá Azimanu bàbá níjà gidi bó lẹ́mọ̀kẹ́ mọ́sálásí náà Masjid Mubarak bàbá akínyìn akú ọdún akúyèdún ẹ̀mí wa ó ṣe púpọ̀ rẹ̀ a ní ìdí ẹnu lọ́dọ̀ tí yín náà bàbá mọ́mọ́ pẹ́ mọ́ ń ṣe bẹ́ẹ̀ni bàbá mọ́ ń ṣe bàbá ẹran ọdún nítorí ọdún kù tí ń tẹ̀síwájú báyìí bẹ́ẹ̀ni bàbá àwọn náà fẹ́ ẹran ọdún wa bàbá ẹ̀yin tẹ́ ń gbọ́ ẹ bá sọ fún bàbá ẹ jíṣẹ́ fún bàbá bẹ́ẹ̀ni bàbá ìmáàmù ní ìrẹ́ akari ọmọ Badamasi bẹ́ẹ̀ni bàbá wa Alhaji Suleimana akẹ́yìnà Badamasi akú ọdún akúyèdún bẹ́ẹ̀ náà ni akí ìmáàmù Muhammad Jalaluddin Bulbul Ayinde Afagba o sùn Malam Jamaluddin sọ́run okùn ọ́ mọ́sùn o akú ọdún akúyèdún bákan náà ni mo kí ní Mal Khalifa Sheikh Jamaluddin Imamu bó ṣe rí bàbá wa Ayinde náà tún wọ̀ Ayinde pọ̀ fa ó Allahu Akbar Allahu Akbar mo wá kí Alifa Kadiriya ọgbọ́ Ahmad Rufai ẹ̀mí rẹ̀ ogun akú ọdún akúyèdún ẹ̀mí wa yóò ṣe gbogbo rẹ̀ gbogbo wa là ń kí bẹ́ẹ̀ni alifa wa ṣe Abdurraufi Gaskiyani ẹ̀mí rẹ̀ ogun akínyó akú ọdún akúyèdún bàbá ọmọ méjì akínyí gbogbo akú ọdún akúyèdún ha bàbá wa ìmáàmù òṣìṣẹ́ méjì bára wájú tí wọ́n ti lọ ní ìdáàgbé bàbá wa ìmáàmù Allahu Akbar Imamu Dagbe Abdulaziz bẹ́ẹ̀ni wọ́n lọ kò tí pẹ́ bẹ́ẹ̀ni ọlọ́jà kí a mọ̀ dá fún bàbá bàbá ni wọ́n ṣe gudugudu méje yàyà lọ́pọ̀lọpọ̀ wọ́n roko ìsìlámù nílùú náà gbogbo tí wọ́n ní ní fi ṣe tọ́lọ́hun wàláhì làdìm gbogbo tí bàbá ní ní fi ṣe tọ́lọ́hun bàbá gbogbo ẹ̀yin jẹ́mọ́ wà ní Dagbe akóyà o gbogbo mùsùlùmí àgbáyé akóyà gbogbo mùsùlùmí orílẹ̀-èdè yìí akóyà akó aráfẹ́ra akó tí ó tán gbogbo wa tó ra wa náà ń bọ̀ wá lọ afẹ́ akọ má fi kú yọ ẹnìkan ọ̀run dẹ̀rẹ̀ mẹ́kànjú gbogbo ala ń bọ̀ mbẹ́ bẹ́ẹ̀ ni má fi kú yọ ẹnìkan wàláhì alazim wọ́n náà ń bọ̀ bá ti ń sọ̀rọ̀ nísìnyí àwọn kan bẹ lórí ẹni tá a gbé wọn lọ́bọ̀ láìpẹ́ wàláhì ọlọ́ lásìkò kan náà ọlọ́nu àsìkò kan náà ikú náà ni ó parí ibẹ̀ láti wá sọ fẹ́ tí ń ṣe fàárì wọ́n tó lówó lọ́wọ́ tó ń ṣe fàárì ẹran tèmi yọ ga ju ti ìmáàmù lọ ìmáàmù mọ̀ pé ó ń bẹ lọ́wọ́ mi àwọn ẹni bẹ̀lẹ́gbẹ̀gbẹ̀ rẹ ni wọ́n rẹ̀ náà àwọn kan ti ṣe bẹ́ẹ̀ lánàá dákun bù wọ́n lẹ́ran mọ̀ ṣe fàárì ọ̀tọ̀ tí ń gbọ́ mọ̀ ṣe fàárì ṣẹ́yà ní bù wọ́n lẹ́ran àwọn tó múlẹ̀ tì í lọ rẹ̀ náà payé ẹ̀yìn sì pẹ́ ẹran méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ yín nìkan. ṣé gbogbo tẹ́ ẹ̀ka yẹn lọ́rùn ra wọn. àwọn ọmọ ni a sọ fún wọn nísìnyí wọn ọmọ ni wọn fi ń ṣe fàárì ni Alhaji bọ́ àwọ̀ ẹ̀wù mọ́ ẹlẹ́wùn yìí búdà àkọ́dọ̀ pọ̀ alájà a gbọ́ fọ̀tàn ẹ̀yẹ́hù alájà ẹran mẹ́rìnlá ni wọ́n pa wọ́n tún pa màlúù ńlá mẹ́ta sórí ẹ̀. Allahu Akbar. kí láà níyàn yín tẹ́ fi pa ìbéèrè nù. lakin yanalu taqwa minkum. bá ń fi wàhó náà sí oní walakin. walakin yanalu taqwa minkum. ó ṣeun ó kún kẹ́kẹ́ ń gbà náà walakin yanaluhu at-taqwa minkum. alájà ìbẹ̀rù Ọlọ́run dà. ẹran mẹ́yìnlá. bẹ́ẹ̀ ni wọ́n tún pa màlúù mẹ́ta sórí ẹ̀ wọ́n ní kẹ́ran lè tó pín. aláàjì wàdúrà ẹran tẹ́ ẹ pa àwọn ẹni bẹ́lẹ́gbẹ́ yìí ni wọ́n rẹ̀ pa ni ẹ̀rẹ̀ ń wò wọ́n ràn ọdún tí ń tẹ̀síwájú ẹ fún wọn lẹ́ran ẹ̀dẹ̀ lágbára àti bù wọ́n lódìdí ẹran táwọn náà pa jẹ̀mọ́ ẹsẹ̀ bẹ́ẹ̀. La ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd. akáwọn ìmáàmù lápapá akíwọn o bàbá ìmáàmù ní sẹ́ríkì ìmáàmù Ayuba bàbá tó gan lẹ́hùn Allahu akbar mú kí yín o bàbá àbèjì lẹ́yìn náà mú kí yín bàbá ìmáàmù Ayuba sẹ́ríkì tí wọ́n gan lẹ̀ Allahu akbar bẹ́ẹ̀ ni àwọn ga eré wọn ni
ìmúra máa yẹ wọ́n pọ̀ wọ́n máa bá bàbá wa jókòó bàbá wa ní ìdíjẹ́ yáyì bàbá yìí mọ yáyì pọ̀ akínyìn mo débẹ̀ mo kí àwọn ọmọ bàbá wa yáyì náà bàbá wa Fadil akínyìn o akọ ọdún akúyèdún mo kí ní Mẹ̀lẹ̀ Khalifa lọ́dọ̀ bàbá wa ṣe Muhyiddin Yusuf àdọ́kítọ̀ mo kí yín fọ́nsẹ́ pọ̀ lárúbá náà mọ̀nàmọ́ná ni bẹ́ẹ̀ ni Ọlọ́run kutuba nu agbárí ni Allahu akbar akin baba ni Mẹ̀lẹ̀ Khalifa baba Shehu ne Muhammadu Yusuf Abdul Jalil babalayi jẹdu akin akọ ọdún akúyèdún èmi wa ó ṣe púpọ̀ rẹ̀ imamu ní Nífàjí akin imamu ní Zogbo akin imamu ní Kalavi akin imamu ní Ìlàsí nílé ìwéhùn akin náà bẹ́ẹ̀ni imamu ní Abome akin bẹ́ẹ̀ni imamu ní Bọ̀yìkàn àtàwọn ìmáàmù lábẹ́ wọn akíyẹ̀yìn náà ìmáàmù ní Àlàdà akíyìn ìmáàmù kan bẹ́ẹ̀ ìmáàmù ní Àtògán ìmáàmù Maruf baba Ilham bẹ́ẹ̀ni Ilham ìmáàmù Maruf baba Ilham ìmáàmù Àtògán akíyìn ẹ̀bá akíyà Ilham pé akú ọdún akúyè barikade sálà o ẹ̀mí wa ó ṣe púpọ̀ ọdún láyéláyé akí ìmáàmù ní Dàsà akí ìmáàmù ní Pàwúnyà mo kí bàbá ìmáàmù ní Pàwún àbí ló ti ń pa bàbá náà bàbá ìmáàmù ní Pàwún akẹ́yìn náà akí yóò akí gbogbo tàwọn torí omi wá ń bẹ̀rù sózunkọ ni sọ́àfà ni àwọn ọmọ ìgbọ́lọ́ ni àwọn ọmọ ìwùmọ̀ ni àwọn ọmọ ìlòpó ni Àgègè Dáwó ni àwòpẹ́fín ni Dẹ́kẹ̀ ni Sọ́sáwé ni àfà akíyìn àfàgbójì ẹ̀mí rẹ̀ ogun bẹ́ẹ̀ Késùnù òṣèun ọ̀sìn dangbo abẹ́ni dangbo bonu azọwọlisẹ́ àjòhùn adama lọ́hùn tàǹtọ̀nù kan Abẹ́òkúta ọ̀kadìláyé yàtọ̀ sábẹ́òkúta Nàìjíríà tó mọ̀ Abẹ́òkúta ti Bẹ̀nẹ̀ tó òun náà wà ń bẹ́ o àtúnwá kí wa ní Ògùn state àkí Abẹ́òkúta Nàìjíríà náà bẹ́ẹ̀ni àkí wa lọ́yọ̀ state àkí wa lẹ́nugun àkí wa ní Kánò àkí wa ní Sokoto àkí wa ní Kaduna wọ́n wò wá Kaduna báyìí bẹ́ẹ̀ni wọ́n wò wá ní Zaria báyìí àkí mo kí ìmáàmù lọ́fà mọ́mù ẹlẹ́kẹ̀ wánu ọmọ bá kanáà ìyá kanáà Allahu akbar Ọlọ́run ni ìmáàmù ẹlẹ́kẹ̀ wá ó bàbá akínyìn ó Ọlọ́run jẹ́ ló pẹ́ lórí dáadáa mo wá kí bàbá wa ìmáàmù àgbà nílé Ìlọrin wallahu yansimuka minan nas la takhafu daraka wala tahsha wala hawla wala quwwata illa billahi lórí dáadáa amina bàbá wa ìmáàmù Muhammad Bashir ọkọ̀ wọn nù A'udhu billahi minash shaitani rajim baba mo fi yẹn kíyìn ni o baba mo kíyìn baba o tó ohun náà máa dùn gbọ́ àfà ọjọ́ sì ti lọ ọjọ́ ti lọ àfà Lárúbáwá sì wà lẹ́kẹ̀ẹ́ wallahi Ọlọ́run baba mo kíyìn o bẹ́ẹ̀ni ẹ bá kí baba wa ọba nílé Ìlọrin akí wọn náà akí Ajíkòbí Ajíkòbí 1 Allahu akbar àbá wa Ibn Buhari àbí ọmọ Musa akínyìn o akọ ọdún akúyèdún mo kí wọn lè àfà wa ọ̀rẹ́ mi ṣe àbòtó Abdul Gani Allahu akbar akínyìn àwọn náà ti ń bẹ wájú bẹ́ẹ̀ni wọ́n ṣiṣẹ́ Ọlọ́run kú ni mo kí wọn alábàtà súnkẹrẹ lè bàbá wa ṣe Abdulrahim Aminullah bàbá wọn ni wà sí àgbáyé akínyìn bàbá ní àgbárí gidoma akáwọn náà ń bẹ bàbá ṣe Abubakar akáwọn náà bákan náà lè akíwa ń lé oníkíjìgbà bí akú ọdún akúyèdún ilé bàbá wa sáàzì ilé akáwa náà ń bẹ wọn kà máa gbé Nàìjíríà ni wọ́n kí tó báyìí bẹ́ẹ̀ ni akí wọn ní Benin Republic àtúnpadà wá akí ìmáàmù nílùú Sakiti bẹ́ẹ̀ni bàbá wa Imam Musa Zubair àwọn náà gaba yìí bẹ́ẹ̀ni ọkàrẹ láyé gíga náà tún yáyì mo kí yín o akọ ọdún akóyèdún akí ìmáàmù ní Mahad ní sàlẹ̀ létí omi bẹ̀rù nílé kí bàbá wa Imam Abdulkadir Dosumu akí yín pé akọ ọdún akóyèdún mo kí àwọn ìmáàmù ní Markaz bí tẹ wí ti Markaz nù mo kí àwọn ìmáàmù ní Markaz mo wá fi àfa wa Imam Muhammad Abdulmumin jundana wa inna jundana lahumul ghalibun ọkùnrin Ọlọ́run bàbá ṣe sí tuta ni wọ́n ṣe nǹkan Ọlọ́run jẹ́ kí a mọ̀ dá fún wọn bàbá ní Mẹ̀lẹ̀ Khalifa ṣe Ahmad Al-Fati wọ́n ṣe nǹkan Ọlọ́run jẹ́ kí a mọ̀ dá fún wọn bàbá àfà wa nílùú Sọ̀bẹ àfà wa Ahmad Al-Fati Miftahu Elegbede bàbá Emir Ogun bàbá Rọ̀fíà bàbá Jamalu bàbá Jalal Ọlọ́run jẹ́ kí a mọ̀ dá fún wọn ọ̀rẹ́ wọn àfà wa ṣe Ismail Abdulhamid ní Ansarul Islam nílùú Fọyín láti Sàkété wa ọlọ́njálì kí a mọ̀ dáfà wọn wọ́n ṣe wàláhì wọ́n ṣe púpọ̀ akínyó bàbá wa jágbe mọ́kì fèrí nílò Tàsúnbà àwọn náà síbẹ̀ wọ́n ti lọ tipẹ́ ilẹ̀ ta sí akínyìn pé akó ọdún nílé mẹ́rin bàbá wa ìmáàmù tẹ́ẹ̀rọ lé akẹ́yìn náà ìmáàmù ní Tàsúnbà akínyìn ìmáàmù ní Gbáwójọ akínyìn ìmáàmù ní Ìta Ẹ̀gẹ́ akínyìn ìmáàmù ní Bíríìtì akínyìn ìmáàmù Lálárì akínyìn ìmáàmù Ìgìyàhùn Awíkọ́nkọ́ lójú ọlọ́rọ̀ wọn ní láwà níṣẹ́ wẹ̀rún akínyìn
mo wá kí ohun mùsùlùmí nílùú fàyìn gbẹ̀mù ọmọdún gbẹ̀mù àbáwá Imam Muhammad Taofik akẹ́yìn náà wípé akọ ọdún akóyè ẹ bá kí bàbá wa dókítọ̀ Imam àgbà nílùú fàyìn nù Abdul Fattah bẹ́ẹ̀ ni Zikirullah bàbá Lebi akẹ́yìn akọ ọdún akóyè dùn ẹ̀mọ́ wa yóò ṣe púpọ̀ rẹ̀. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. Allahu akbar Allahu akbar Allahu akbar. La ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd. Aláǹkìrà wa pé akú ọdún akúyèdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún dùn bẹ́ẹ̀ ni àti sọdún ọdún yẹn Ọlọ́run já ṣe tẹ̀mí àwọn èrò ọ̀nà Ọlọ́run kó sọ wọn dé wá bá wa láyọ̀ àti ìdùnnú. La ilaha illallah tọ́ ìmáàmù ní ìgìyànjú awíkọ̀ǹkọ̀ olójú ọlọ́rọ̀ àtúnyínkí bí akú ọdún akúyèdún bàbá wa Dr. Abdulrahim Shitu Thani bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ akínyín àmì olórí dáadáa ẹ̀yin tún lólóòtú tẹ́ ń mójútó wa nílé iṣẹ́ yìí akínyín ayà lọ́dọ̀ àwọn bàbá wa alọ́mọ́lẹ̀ gbàgbé bàbá wa àríkọ́ṣe súpà kẹlẹ́lẹ́ nílùú àjàṣẹ́ sájàrá akínyín bí akú ọdún akúyèdún akáwọn ẹ̀yà nínú ilé náà bẹ́ẹ̀ la gbàgbé láti kí àwa náà bàbá wa àdókítọ̀ àgbà ní markaz bàbá àdókítọ̀ Abdulhamid Shitu Thani bàbá àbèjì aláwọn bàbá àbèjì gan ni o akin akọ ọdún akóyèdún mo kí ìmáàmù nílùú Zìyàn bàbá wa ìmáàmù Muhammadu Taofik jẹun bá fún kaná lọ́dọ̀ bàbá wa azimanu bàbá azimanu akin yóò bákan náà ni mo kí ìmáàmù Ismail Ṣẹ́gun Ajani Haruna Abdulaziz mo kẹ́yìn náà àti gbogbo àwọn ìmáàmù torí ìmáàmù pọ̀ tí bàbá yìí produce ọlọ́njálì kí a máa ọ̀dà fáwọn náà wọ́n ṣe wàláhì wọ́n ṣe. bákan náà ni ìmáàmù nílùú làgbẹ́ bọ̀dá mi mo kí ìmáàmù Abdulkabir Bello bàbá àbèjì bẹ́ẹ̀ ni bàbá Taqiyu bàbá Taqiya akẹ́yìn náà wípé akó ọdún akóyèdún ọmọ mi Jamaludin sọ pé bàbá ìmáàmù ló bí Jamaludin àbúrò rẹ̀ bẹ́ẹ̀ ni bàbá Ayman akíhùn náà ìpè bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ń kírun fún wa ní mọ́sálásí tó dojúkọ yunifásitì àgúrò tí ń bẹ láyìíta àwọn ni wọ́n ń kírun fún wa ń bẹ akíwà wa náà ìmáàmù lẹ́yìn náà bẹ́ẹ̀ ni bọ́ọ̀ tẹ̀ ìjọ́ mọ́ mi ìmáàmù ni ọ́ ìlẹ̀ sọ ọmọ ìmáàmù bàbá ìmáàmù Malam Jamaludin àmọ́ sọ ọmọ ìmáàmù fún ìmáàmù ni a ní bàbá ìmáàmù akínyó ìmáàmù náà kò ju ọmọ ọlọ́dún méjì lọ bàbá ìmáàmù náà ni Allahu Akbar èmi ni mo bí ngbà náà nǹkan alọ́ ti jẹ́ ìmáàmù ẹ pè ń bàbá ìmáàmù akínyó akọ ọdún akóyèdún ìmáàmù bàbá oní náírà bàbá wa ní orí òkè nílùú Ọbánigbé ìmáàmù Murtala Amin Murtado Amin Murtala Amin àwọn náà ní jẹ́ bàbá ní Bánigbé ládojúkọ wọn lẹ́ẹ̀kan náà mo kí bàbá wa Al-Mudir bàbá kéwùnù ní máàdù dínú lẹ́hàkì bàbá akin ẹ bá kí àfáà mi àfáà mọ́ burúkú mọ́dání kanu akẹ́yìn náà ọmọtọ́jọ́ bàbá ìmáàmù lòun ní àfá mo kí ìmáàmù mọ́ burúkú akú ọdún akúyèdún bákan náà mo kí ìmáàmù ọmọ ìmáàmù ní dàgbà ìmáàmù Mujaddid ìmáàmù ọmọ ìmáàmù akínyìn bàbá wa gbà nílùú Ayétẹ́jú bàbá wa gbà àwọn làgbà náà yán nìsín bàbá wa ọlọ́gbọ́n dorí ẹja mú bàbá wa Juma bàbá akínyìn o akú ọdún akúyèdún bàbá wa nílùú Gọ̀lọ̀ onílé káyàkáyó bàbá wa ìmáàmù Salahuddin akínyìn púpọ̀ akú ọdún akúyèdún ìmáàmù nídìí ìrókò ní bọ́dà wa mẹ́wọ̀n akẹ́yìn náà akí gbogbo àwọn Haúsá tó wà mẹ́ Barikade Sala akí gbogbo ẹ̀yin agbófinró ẹ̀yin immigration ẹ̀yin polisi akínyìn ẹ̀yin polisi republican tiwa náà ní Benin Republic akáwa náà ipe akú ọdún akúyèdún
owó ẹ̀yin mọ̀ pọ̀ lólẹ̀dẹ̀ Nàìjíríà akínyìn o akínyìn púpọ̀ akínyìn akú ọdún akú yèdún bákan náà la gbàgbé láti kí àwọn ìyá lọ́dẹ̀dẹ̀ kọ̀ọ̀kan. Allahu Akbar. àwọn oníjà máa rá àwọn bàbá ni. bẹ́ẹ̀ni. àwọn ní pata sí wọn lẹ́nu. Allahu Akbar. àwọn ní báwa náà ti ní gẹ́gẹ́ àwọn kan ní pata sáwa náà lẹ́nu. bẹ́ẹ̀ni. akínyìn o akú ọdún akú yèdún. bẹ́ẹ̀ni. báwa bá dún ẹnu àwọn kọ́lá ń jókòó di là ń dín. Masha Allah. ẹ̀yin lẹ́ ń bọ́ lẹ́ ń dín lẹ́ ń fi èlò sí ní fi ń dùn. akẹ́yìn náà bí akú ọdún akú yèdún ṣùgbọ́n bẹ́ẹ̀ ti ń ṣeun ẹ má gbàgbé Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ẹ má wí. La ilaha illallah. Allahu Akbar Allahu Akbar walillahil hamd. gbólóhùn nìkan máa ń lọ àfa bẹ́ẹ̀ tí ń fẹ́ ràn ní fi káńtà ní tẹ́ ń fi ẹ̀kọ́ ti abẹ́bàlẹ̀ fi ń tiun ẹ sá máa wí gbólóhùn ni ẹ máa wí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar walillahil hamd. mo kí bàbá wa nílùú Gbòho bàbá wa Ijaballah Sheikh Adama Ìmọ̀ Bamba Alákàndé ọmọ ara akínyìn o mo wá kí bàbá wa ìmáàmù bàbá wa ọlọ́kọ́ Badiru Zaman bàbá wa ní Sakinu bàbá lọ́tún akínyìn o ẹ bá kí bàbá wa Bàjí ibi akú ọdún akú yèdún ẹ̀mí wọ́n ṣe púpọ̀ rẹ̀ bàbá wa àfa méje àfa wa Shehu Isa abimọ̀jẹ̀gbẹ́ ni ẹ̀ Fazazi akínyìn o ibùnú Fazazi bàbá akínyìn pé akú ọdún akú yèdún bàbá wa Shehu Ismail alálàyé ọ̀rọ̀ akẹ́yìn náà níbẹ̀ ń gbà tí mo sọ àlàyé ọ̀rọ̀ lẹ́kẹ́ náà yín mọ̀ kí afa wa Sheikh Abdul Qadir Abu Qayyum Sahibul Bayan wa Tibyan bẹ́ẹ̀ni bàbá akínyìn ẹni Ọlọ́run bá bùn ní nǹkan ẹgbà pọ́lọ́ ń bùn ní akínyìn o ẹ bá kí bọ̀dá mi bàbá wa àfa wa gbẹ́ni bàbá wa Sheikh Abdurrahimi Abu Selimi bẹ́ẹ̀ni wọ́n ní Selima wọ́n ní Selimi Allahu Akbar bàbá akínyìn bí a kú ọdún akú yèdún láti bẹ̀rẹ̀ àwọn kí bọ̀dá mi Alhaji Abdulmajidi Adékúnlé Aremu Ọ̀túnba akẹ́yìn náà bẹ́ẹ̀ni mo wá kí àrólé àfáà Adéwòyìn nu Ọláwòyìn akínyìn ní mọ́sálásí ní rádíò wa Sojema bí a kú ọdún ẹ bá kí bàbá Ọ̀yọ́ ẹ bá kí ọba lọ́la náà wípé a kú ọdún akú yèdún ẹ̀mí wọ́n ṣe púpọ̀ rẹ̀ ìmáàmù ní mọ́sálásí Kàṣáfì ní gbọ́gbànú bàbá Abdul Yakin kọ́nù Allahu Akbar bàbá àgbàlagbà akínyìn o a kú ọdún akú yèdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ ìmáàmù ní mọ́sálásí ní Bulgari ẹ̀yìn akẹ́yìn náà ń bẹ̀ wọ́n a kú ọdún akú yèdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ bákan náà ìmáàmù Lákàjà ìmáàmù ní Sàádá ìmáàmù ní Kétupẹ́ ìmáàmù nílùú Kútì lọ́dọ̀ bàbá wa Mọ́kànjúọlá tí wọ́n ti lọ ní bàbá Sheikh Abdulaziz Muhammad Al-Awwal Mọ́kànjúọlá bàbá olóhùn ní mo gbàbẹ̀ náà mo kí ọmọ wọn lẹ́ẹ̀kan náà ìmáàmù Abdulbasit bẹ́ẹ̀ni àti ìmáàmù Ibrahim ọba ọ̀rẹ́ ìmáàmù Khalifa Gali nílùú Sọ̀bẹ́ lẹ́ẹ̀kan náà láàmú kí ìmáàmù ní Sọ̀bẹ́ lẹ́ẹ̀kan náà àṣehùnà Muhammadu Gali Miftahu Elégbèdé àfà kí n gbé ọ̀rọ̀ kan tó nù bẹ́ẹ̀ni akínyìn ẹ bá káwọn ìyá wa ń bẹ̀ wọ́n ẹ kí ìyá àfà wa nínú ilé pé màmá àṣeyín pẹ̀lẹ́ àpò ọdún akú yèdún. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar walillahil hamd. àwa kí gbogbo àwọn àlùfáà láwọn ilé kéwú akínyìn o láti bẹ̀ lọ́mọ kí gbogbo àwọn àlùfáà nílé Gàngbó wọ́n ń gbìyànjú púpọ̀ kódà wọ́n ń ṣe àwọn kọ́mpẹ́tíṣọ̀ kan tó jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kéwù ni wọ́n fẹ́ kọ́ máa kópa ńbẹ̀ akínyìn ìṣẹ̀lẹ̀ ń ṣe ẹ ṣe pẹ́ Ọlọ́run wá ní pé wọn ọ̀ràn yín iṣẹ́ àwa kí gbogbo ẹ̀yin àlùfáà tẹ́ ń gba iléeṣẹ́ Sunna TV Yorùbá kọjá ń bí akínyìn apọ̀ mélòó la máa kà ẹ̀yin tẹ́ ń ka Kùránì ń bí ni ẹ̀yin tẹ́ ń kọ́ wa ní náwù ni ẹ̀yin tẹ́ ń kọ́ wa ń sọ́rífù ni ẹ̀yin tẹ́ ń kọ́ wa bàlágà ni ẹ̀yin tẹ́ ń kọ́ wa mọ́ntìkì ni ẹ̀yin tẹ́ ń kọ́ wa ní hadisi ni ẹ̀yin tẹ́ ń fún wa láwọn òye ọ̀rọ̀ kódà ẹ̀yin tẹ́ tún pa wá lákìsí náà kẹ́yìn náà pé akú ọdún akú yèdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láyé ìmáàmù Láfọ̀túrú akínyìn ìkíní kejì kẹta jù bẹ́ẹ̀ lọ akínyìn. mo kí àwọn àlùfáà wa àwọn almutahabuna fi zilalil markaz
akíyín púpọ̀ mo kí president àti vice wọn àtakọ̀wé bẹ̀ akíyín bákan náà ni mo kí àfa wa nílé àwọn bàbá wa àbátíná àwọn àfa ń bẹ́ẹ̀ pọ̀ akíyín o akú ọdún akú yèdún ẹnu wa yóò ṣe púpọ̀ ọdún láíláí bá ń kí àwọn àlùfáà wa lọ́dọ̀ bàbá wa ó bá inú à. Allahu akbar. ọmọ bàbá ẹ̀mẹ́rẹ̀ ogun al-imam olóko Allah akbar olóko àfa bàbá ẹni bẹ́ẹ̀ni àkàbíyèsí Ọlọ́run ìfẹ́ tí bàbá ní sáfà wọn nù bẹ́ẹ̀ni Allahu akbar lẹ́ẹ̀kan náà a kí ọmọ bàbá wa Dàmálà lẹ́ẹ̀kan náà Muhammad al-Awwal mujaddidu sani bẹ́ẹ̀ni ọ̀kadàláyé Dàmálà akínyó akínyín púpọ̀ láì gbàgbé àfa Kẹfìl àkú ọdún ọkùnrin Ọlọ́run kan tó nù lárúbá pọ̀ faransé náà tún wà nbẹ akínyín pé àkú ọdún àkú yèdún ìmáàmù lágbòkú akí àwọn náà ẹ̀mẹ́rẹ̀ ogun adélayọ àkú ọdún àkú yèdún abáwa arúwá Abdulrahman Jibril ẹ̀mẹ́rẹ̀ ogun ẹ̀lìmáàmù ọmọ mi fi kún àbí ìmáàmù arúwá bàbá ìmáàmù náà ni bẹ́ẹ̀ ni bàbá ìmáàmù náà ni wàláyé àkú ọdún àkú yèdún ìmọ̀ ọ̀sẹ̀ púpọ̀ rẹ̀ ìmáàmù Firdaus ọmọ ìmáàmù akí àwọn náà pé àkú ọdún àkú yèdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ bákan náà wọn ò gbàgbé láti kí àwọn bàbá wa bàbá Súlè lágbòkú bàbá wa Muhammad Taofika sonikọ́kọ́ àgbòkú. Allahu akbar. Bàbá akínyó bàbá ẹ̀ ń wò wá lọ́wọ́ nísìnyí akínyó akú ọdún akú yèdún ẹ ṣeun bàbá ẹran ọdún ló kù báyìí bẹ́ẹ̀ ni àwọn náà fẹ́ jẹ ẹran ọdún ni. La ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd. Bákan náà mo kí bàbá wa ìmáàmù nílùú Kétu bàbá ìmáàmù Zulkifli Jibril Ramadana mo wá gbàbẹ̀ mo fi kí bàbá wa ọkùnrin Ọlọ́run Aliketu wí mo kí wọn lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé mo sì hó Jibril Ramadana Aliketu wí agbàbẹ̀ fi kí bàbá wa Almudir ní Markaz ìyá Marokizu nílùú Nàìjíríà Lágége lọ́dọ̀ bàbá Lágége. Adam Abdullahi Alori. Ọlọ́njẹ́ kí a mọ̀ ọ̀dà fún bàbá wa Habibulayi Adama akínyín bàbá wa Thawbani Adama akínyín bàbá wa Juma Adama akínyín mélòó láàmú ká. ìyá wa Mariam Adama ìyá wa Aisha Adama mélòó láàmú ká. bẹ́ẹ̀ni mélòó láàmú ká wọ́n pọ̀ lọ àfi bàbá wa Almudiru fi kí gbogbo wa yẹn akílẹ̀ bàbá lọ́mọdá nílùú Ìlọrin bẹ́ẹ̀ni akú ọdún akú yèdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láyé rí akbar Allahu akbar walillahil hamd. mo kí wa nílùú Kùyẹ́ bẹ́ẹ̀ni mo ká màmá nínú ilé màmá ọlọ́mọ bá ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ akú ọdún akú yèdún àjíǹdàrà ọmọ jẹ́ o àjíǹdàrà ọmọ jẹ́ o àníṣáájú yín o nífẹ̀yìn ti sunkún wa o àti gbogbo ìyá àti gbogbo bàbá ọlọ́mọ bá ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n jẹ́ àṣìgbé lọ́dọ̀ yín la ilaha illallah àwa ọmọ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Malam Jamaludini yáyára wa ń gbólóhùn bẹ̀ kí n tó máa lọ bẹ̀ bá ń pè Rabbi irhamhuma kama rabbayani saghira. ibi tí mo darí ẹ̀ lọ ni pé bàbá wa Imam Harun Abdulaziz ìyá wa Alhaja Sobira ọlọ́njẹ́ lè kí a mọ̀ ọ̀dà fún wọn iwájú wọn jẹ́ ọ̀dà ìtàn fílẹ̀ má bàjẹ́ ìyá mi àgbà Alhaja Fadila ọlọ́njẹ́ lè kí a mọ̀ ọ̀dà fún wọn ìyá olóríire bàbá wa Jánásì àgbà gbogbo olùlàgbẹ́ yanyan wọ́n ti lọ àti gbogbo àwọn àbúrò wọn Ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gbẹ̀ wọn bá wa yọ́nú sábọ̀ wọn. bákan náà ni mo kí wa nílé Lásìsì nílàgbẹ́ ilé Lásìsì láàfin ilé Balógun akínwá nílé Sẹ́ríkì akínwá nílé Sàràkí akínwá nílé Sàrùmí akínwá nílé Gíwá akínwá nílé bàbá àdínì akínwá nílé ìyá Súnà akínwá nílé ìyá àdínì akínwá lọ́tún akínwá lósì akínwá ẹ̀yin onílé orí òkè mọ́kẹ́yìn náà àwa ti ilé àbẹ̀rẹ̀ wọ́n bí náà mo káwa náà pé akú ọdún akú yèdùn kódà mo kí wa nínú oko jama. Walillahil hamd. mo kí àwa ti jòǹgólé àbúrò mi ọmọ ẹ̀yà mi
Lukuman mukawa náà ìpè àkú ọdún àkú yèdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ ọdún dùn àti ìsọdún ọdún yìí ọlọ́run jẹ́ àṣẹ tẹ̀mí tówó tọmọ mọ̀jà afa rẹ̀ ló gbà mọ̀jà afa ìsàn ló gbà gbogbo àwa tá a wá wálé fọdún léyà gbogbo àtàbà máa padà lọ ewu ọ̀nà jàmbá ọ̀nà ọlọ́run là wá ń bẹ́ẹ̀ la ilaha illallah Malam Jamaludeen báńkì wọn ní Gabon. bẹ́ẹ̀ ni a kí wọn bàbá el-imam Ismail Hussein lórí orílẹ̀-èdè Gabon akí wọn báńkì wọn púpọ̀ akí bàbá imam ọlọ́run bá wa sàlámà wọn àmín bá wa kún wọn àmín àti gbogbo ojú Benin pátápátá tí ń bẹ ń bẹ a fi bàbá imam fi kí gbogbo wọn akí olórí orílẹ̀-èdè náà Allahu Akbar bẹ́ẹ̀ ni akínyìn o àṣàlùtù yín bẹ́ẹ̀ ni akínyìn púpọ̀ akọ́dún akóyèdún bẹ́ẹ̀ ni akíwa ní Congo Allahu Akbar Congo Kinshasa gbogbo Benin wà yányá Congo Brazzaville Congo Démocratie akínyìn akẹ́wọ̀n náà akíwa ní Port-Gentil akẹ́wọ̀n náà akọ́dún akóyèdún akíwa ní Malabo akẹ́wọ̀n náà ń bẹ gbogbo Benin wà yányá akíwa ní Dubai bẹ́ẹ̀ ni Tabarakallah akíwa ní Masari bẹ́ẹ̀ni akiwa ní Morocco Allahu Akbar magiribi lọ́hùn akiwa ń bẹ akẹ́wọ̀n náà bẹ́ẹ̀ni kọ́dà akiwa Madina bẹ́ẹ̀ náà tó Sunna TV náà a mú Madina a mú Maka náà bẹ́ẹ̀ni a mú Riyadh Allahu Akbar kọ́dà a mú Kuwait náà Allahu Akbar akú ọdún bẹ̀rún náà akú yèdún ẹ̀yin torílẹ̀-èdè Amẹ́ríkà ọmọ ẹ̀yà mi Alhaji Abdul Fatai ya Fatahu Abu Sazili akẹ́yìn náà ń bẹ̀ ń pẹ́ akú ọdún akú yèdún ẹni wa yóò ṣe púpọ̀ ẹ bá kí bàbá wa tí ń darí ètò prógámù wa tá a wá ṣe lamẹ́ríkà ní prógámù wa Barika Jimoh ooo tó yẹ pé ọlọ́run ló mọ iye ẹni tí ń gbọ́ akí bàbá náà ṣe Abdulaziz akínyìn o ọlọ́run ọba ẹ̀sán yọba wa san yín lẹ́san akínyìn ní London akínyìn ní Washington akínyìn ní New York ẹ gbọ́ akíwa ní France akíwa ní Paris akíwa ní Canada gbogbo àwa tá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ akíwa pé akú ọdún akú yèdún. Bonne fête de la Tabaski. La ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Walillahil hamd. Banki imamu ni Wuzumede. Imamu Abdulwasi. Akínbẹ Arikewuyo. Imamu Latakenko. Imamu wa Hausa ni. Hausa làwọn Barka de Sala alami mitamuna. Imamu ni Seriki Akin. Ìmáàmù tó rólé lọ́rọ̀ bàbá wa ìmáàmù Murtado tí wọ́n lọ. Sheikh Salman. Allahu Akbar. Afa Malam Abdurrauf Abu Haniya. Akíyàwó náà pé akú ọdún akú yèdún. Olówó oníbíyọ̀ ńkọ́. Ya Dawudu. Inna jalina khalifatan fil. Kẹ̀ǹgbẹ̀ ọ̀rọ̀ kan túnú. Kẹ̀ǹgbẹ̀ ọ̀rọ̀ ti wá pọ̀ nísìn. Bẹ́ẹ̀ni kẹ̀ǹgbẹ̀ ọ̀rọ̀ ti pọ̀. Fahkum bayna an-nasi bil haqqi. Afa Dawudu. Ya Dawudu. Akíyìn púpọ̀. Allah. Ṣéwù Dawuda. Akẹ́wọ̀n náà. Akíyìn púpọ̀. Atukí ìmáàmù lọ́dọ̀ tí wọ́n náà. Ṣadéjú mẹ́rin. O. Ìmáàmù lọ́dọ̀ bàbá oníbíyọ̀ ni. Allah ibẹ̀ ló sì wà. Ìmáàmù Munif. Ọmọ alibarika Allahu Akbar. Ọmọ alhamdulillah baba ìmáàmù ni. Ọmọ ẹ ti dọba mọ́tò pé lórúkọ mọ́. Àbórí nǹkan. Tọ́mọ ẹ bá ti dọba. A ní kábíyèsí. A ní kábíyèsí àkọ́ wa sọ pé ọmọ mi mò ń pè. Èèwọ̀ ni. Àwọn èèyàn wọn wo pé kílẹ̀ wí. Èèwọ̀ ni bàbá. Kílẹ̀ wí. Àní èèwọ̀ ni. Wọ́n bá wa rí bẹ́ẹ̀ akiwa. Akíbáwá Imam Munif. A máa bù fúnra wa ni. A máa bù fúnra wa ni. Tabarakallah. A máa bù fúnra wa ni. Allahu Akbar. Kọ̀ǹkọ̀ àtàkèrè wọ́n bù fúnra wọn lálẹ́ odò ni. Kọ̀ǹkọ̀ àtàkèrè bàbá ti kó lórí títẹ̀lé ìmọ̀ tún fún ọ. Allahu Akbar. Kọ̀ǹkọ̀ àtàkèrè wọ́n bù fúnra wọn lálẹ́ odò ni. Bẹ́ẹ̀ni. àjọ máa ṣe kí ni àjọ máa ṣàpọ́nlé ara wa. Allahu Akbar. ó ṣeun. La ilaha illallah. onílé kéwú mo kí wa mo wá kí gbogbo àwọn ọmọ kéwú náà wípé àkú ọdún akú yèdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láyé eré. tí kí wọn lọ́dọ̀ bàbá wa Ìmámù àná níbo ni yẹn bẹ. Ìmámù Huzaifa ní Markaz Asiriya. nílé kéwú ní Sádóyọ̀ ń sàlẹ̀ ń bẹ̀ hun bàbá akiwa nílé. akíbàbá Mudiru ń bẹ̀ lọ́wọ́ ẹ̀mí rẹ̀ ogun akimudiru ti ń bẹ̀ ń bẹ̀ ní ìsìn. bàbá Ìmámù Ismail. ẹ̀mí rẹ̀ ogun aki gbogbo ọmọ kéwú. bẹ́ẹ̀ni. àwa káwọn ìyá nínú ilé bàbá wa Ìmámù àná. Allahu Akbar. akiwa. ó ti dáná báyìí. bẹ́ẹ̀ ó ti dáná wàhálà ó ti dáná. Tabarakallah. báwa náà ti wá dáná nu Malam Jamaludeen à ń bọ̀ wá dáná. má fi kú àwọn tó ti ṣáájú. wọn náà ń bọ̀ wá lọ. gbogbo wa la wà ń bẹ̀ á lọ. ọkọ̀ náà ó gbé wa. kúlù nafsin Za'iqatul maut. Allahu Akbar. gbogbo wa la lọ Ọlọ́run ti sọ́fà nàbì
ó ní wa ma ja'alna a'udhu billahi minash shaitani rajim suratul anbiya yìí Ọlọ́run ti ní wa ma ja'alna li basharin min qablikal khulda afa imita fahumul khalidun ó ti yanjú ọ̀rọ̀ kullu nafsin za'iqatul maut wa nabluukum bisharri wal khayri fitna bisharri wal khayri fitnatan wa ilayna turja'un gbogbo wa là ń lọ kò sẹ́ni tí ò ní kú òyìnbó àbákù yẹn mọ̀ tún dé lórí ọ̀rọ̀ kú ìsìn kí wa kú ọdún ní jẹ́ ń wí kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí ò ní lọ kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí ò ní lọ kò sẹ́ni tí ò ní papòdà kò sẹ́ni tí ò ní kún láéláé gbogbo alápàdà lọ́la ń sọ fún wọn níjàre ká máa ronú lọ bẹ̀ alábìnrin ẹ máa lọ bẹ sẹ́wọ̀ ẹ máa lọ bẹ sàrẹ́ òkú wò yóò máa mú iná tí alìkìyàmà pé ń bọ̀ wá kẹ́yìn náà ni wọ́n fi sá o ṣeun libasari min qablikal khulda o sì ní bàbá rẹ tún sọ̀rọ̀ kú lọ́jọ́ ọdún o tún já ẹ̀yà kó o ló ti fẹ́ ń ṣe níná ikú ọ̀wọ́n nú ọ̀rọ̀ mi rí. kullu nafsin za'iqatul maut Ọlọ́run ló wí bẹ́ẹ̀. wa nabluukum bisharri wal khayri fitnatan wa ilayna turja'un. afẹ́ akọ̀ á padà lọ gbogbo wa láó padà rè kíyámà gbogbo wa láó padà rè kíyámà ìyá bàbá máa gbọ́ dáadáa gbogbo wa láó padà rè kíyámà gbogbo wa láó padà rè kíyámà kò sẹ́ni tí kò ní lọ nínú wa olówó ayé yóò padà lọ ọlọ́lá ayé yóò padà lọ àlùfáà yóò padà lọ àlùfáà yóò padà lọ àlùfààfà yóò padà lọ ìmáàmù ẹ̀mí rẹ̀ ogun ajánásí ó lọ mọ̀jẹ́ wọ́n lásìsọ̀ ní lọ tẹ́lẹ̀ ni yóò lọ ajánásí ó lọ mọ́lẹ̀ àrọ́wà sí ó lọ kódà dàrá ní àkọ́kọ́ tí máa ń pèrún yóò lọ ẹni tí rọmi sínú àgé mọ́sálásí ajánásí àgbà ti lọ Allahu Akbar Allahu Akbar bẹ́ẹ̀ni ìmáàmù yóò lọ lèmáàmù yóò lọ bàbá tẹ̀fùsírì yóò lọ ẹni fipá jẹ ìmáàmù yóò lọ ẹni wọ́n gbé bẹ́ẹ̀ni ìlú Fẹ́mi lóye yóò lọ ẹni fagídí bọ́ bẹ́ẹ̀ náà yóò lọ tani ò ní lọ rí náà gbogbo wa la ó padà rè kíyámà gbogbo wa la ó padà rè kíyámà kò sẹ́ni tí kò ní lọ nínú wa olórí orílẹ̀-èdè yóò padà lọ mínísì yóò lọ dèbìtè yóò lọ déjé yóò lọ pédéjé yóò lọ dùání yóò lọ pòlísì yóò lọ bẹ́ẹ̀ni militaire ọlọ bẹ́ẹ̀ni paramilitaire ọlọ sumarin ọlọ gardien ọlọ gardinage yọ lọ sécurité yọ lọ tani ò ní lọ rí náà. kò sẹ́ni tí kò ní lọ nínú. eléégún yọ lọ olóró yọ lọ onídàn yọ lọ oníṣègùn ọlọ ọba ó kú wọn lọ wájà wàláyé ọlọ náà ni bẹ́ẹ̀ni ó wàjà ni ilẹ̀ Yorùbá ó wàjà ni wọn lọ wájà ajá ti lúwo ó kú ní ẹni jama kábíyèsí ni wọ́n sọ bẹ́ẹ̀ ni kábíyèsí kọ́ra àwọn yìí tètè tún fọ kábíyèsí nítorí kiri bẹ́ẹ̀ ni wọ́n tètè tún fọ wọ́n ní àwọn kìnnìkan Allahu Akbar ńlẹ̀ Yorùbá Allahu Akbar Yorùbá ẹjẹ́ àtúnṣe láàrin ẹjẹ́ àtúnṣe o nítorí àfáà ìgbàgbọ́ ẹlòmíín rọ̀ mọ́ débi wípé yóò fi Ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ kan ni Ọlọ́run ló sì fẹ́ kó lọ padà lọ́ba bẹ́ẹ̀ni Allah òsàn nìkan ni ó gbà ọ́ lẹ̀ wàláyé Ọlọ́run eégún ilé yín kọ́ ni ó gbà ọ́ lẹ̀ orò ilé yín kọ́ ni ó gbà ọ́ lẹ̀ Ṣàngó tó ń bọ yẹn kọ́ ni ó gbà ọ́ lẹ̀ ọlọ́ ó fi lẹ̀ ọlọ́ jábọ̀ níwájú Ọlọ́run òsàn tí ò ní lọ mọ ìyá ń bẹ̀ ni à ń kíra wa kó ọdún ni yín kí n tún padà wálé nísìn ó ṣeun. La ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd. Àwọn kan ní tẹni wọ́n fi ń wò wá lé bí a kí àwọn náà kú ọdún ẹ̀yin tẹkinisíyẹn akínyìn o akàndò onímú yín lọ́wọ́ o ilé yín ọmọ rójú o ọ̀nà yín ọmọ ráàyè o àlọ́ àbọ̀ yín ọmọ dá o ẹ̀ ní parẹ́ máyé lára o ní tíwájú Ọlọ́run kọ́lọ́run lóhun ọ̀ràn yín iṣẹ́ o nítorí èyí náà ẹ̀yin náà ń ṣiṣẹ́ Ọlọ́run nínú ìmọ̀ tọ́lọ́run kún ẹ̀yin nù èmi ọmọ tẹ èmi ọmọ bí wọ́n ti ń sẹ́ẹ̀tì rẹ̀ ẹ̀yin lọ́lọ́run fi náà gbígbà kìí ṣe tíra kìí ṣe Kùránì àbọ̀ orin kan ẹ̀rọ ọmọ mi ó ní ṣe tíra ní bàbá. ẹ dàrú ni àmọ́ tó wá jẹ́ tíra ní sẹ́yìn yanjú ẹ̀ sọ́tọ̀. àbọ̀ orin kan bàbá jẹ́ lè ní sàlẹ̀ lọ gbórí sísàlẹ̀ kí náà ojú tẹ́lẹ̀ wa ó ń dùbọ̀ àwọn èèyàn náà. àṣẹ tábùrọ̀ ẹ bá ti mọ nǹkan tọ́nà bá gbé síbẹ̀. gbà fún ó rí pé wọn náà ò ní sinmi. tí nǹkan náà bá ti dé tó jẹ́ tiẹ̀ ni wọ́n tó ro bẹ́ẹ̀ fi kan ọmọ tiẹ̀ náà. èmi kọ́ mọ̀ ń parẹ́ o ọ̀tọ̀ kí fún mi kà ní sí yẹn bẹ́ẹ̀ ni mo ń tún ṣe
wọn á gbé bàjáde wá ọwọ́ ni àṣẹrí kẹ̀kẹ́ tẹ gbé wáyé mi mọ̀ ń parẹ́ ṣùgbọ́n bọ̀dá mi kan wà ní fọ́n kejì ń bẹ̀ yẹn àwọn ni mò ń ṣe ẹjẹ́ ń tẹ̀lé yín lẹ́bẹ̀ ọmọọṣẹ́ mi mò ń bọ̀ wá kí n dọ́dọ̀ bọ̀dá kí n wá yóò sì mú wọn lọ́dọ̀ bọ̀dá ìkẹyìn ni wọ́n gbé dọ́dọ̀ mi gbàtí ìṣiṣẹ́ mi mo ní kí n gbé wá fún yín bẹ́ẹ̀ làwọn tá à ń ta ọjà náà oore yẹn kan ò dí tìyàn kan lọ́wọ́ má tajà ọlọ́jà kò dí tìyàn kan akẹ́yìn wa nínú ọjà náà nítorí àwọn kan ń bẹ kọ̀ọ̀kan mọ́jọ́ ọdún akínyìn ṣùgbọ́n náà tí pọ̀ padà dálẹ̀ ìjọ kan ó yẹ ká ṣe wá sí fóun náà kí ló dé tó ọmọjọ́ ọdún awù kí ló dé àwọn kan ń bẹ wọn ọmọjọ́ ọdún o bẹ́ẹ̀ ni mojoojúmọ́ ọjà ni joojúmọ́ ṣọ́ọ̀bù ni ìjọ kan wọn ó sì gbé lẹ̀ ó kú ò láyé ṣọ́ọ̀bù ó tún máa jẹ́ ṣọ́ọ̀bù àwọn bàbá wa lẹ́nà tí wọ́n bá ṣe wá sí tán wọ́n ní kò níbi wá bá a ti ta sí kò níbi wá bá a ti ra sí ọ̀gbọ́ alájà alájì máa gbọ́ àǹtí mi máa gbọ́ bọ̀dá mi máa gbọ́ àbúrò mi máa gbọ́ mọ́ mi máa gbọ́ ìyá mi máa gbọ́ kò níbi wá bá a ti ta sí kò níbi wá bá a ti ra sí kò níbi wá ń bọ̀ sàn bí ọ̀sán ẹ̀sìn ni ó bì wá tọ́ bàdọ̀rùn ẹ̀sìn náà wọ́n béèrè tọ́bàdọ̀rùn ẹ̀sìn ní obìnrin wa tọ́bàdọ̀rùn. akíwá pé akú ọdún akúyèdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láàyè eré ọlọ́run o ìmáàmù lájàrá ń kọ́ ìmáàmù lásùpá ń kọ́ ìmáàmù lájàrá ìmáàmù méjì àbí àti tẹ̀fùsírì ìmáàmù jámẹ̀ bẹ́ẹ̀ni àti ìmáàmù rafẹ́ àtàfàgbà ọmọ kí omi nù Allahu Akbar wọ́n ti dàfà àgbà èmi náà bá ní àfà àgbà lèmi náà wù yìí n ta n kọ́ra wa ní sinna nù àfà àgbà mo kí yín ẹ bá kí wa bàbá wa Hamza tafsir àgbà nù akínyìn o bàbá ẹ bá ń kí Malam Faiz akọọdún akúyèdún ìmáàmù ní asúpa bàbá wa àdìyó àbí bàbá ní Lárúbáwá pẹ̀lẹ́ àmín bá ń kí ìmáàmù lábàánákú Imam Sirajuddin bẹ́ẹ̀ni bàbá mi Khalifa akínyìn o akọọdún akúyèdún bákan náà la kí Imamu Ayuba Imamu Jofi ẹ̀mí rẹ̀ ogun Allahul Wakil bẹ́ẹ̀ni afa Adama akẹ́yìn náà akọọdún akúyè gbogbo afa ń bẹ̀ wọn akíwa Imamu Abdul Rashidi Abu Sekina Abu Sekina captain orúkọ tá a pè wọ́n ní jamiu ni captain Misiri ni Allahu Akbar baba akínyìn o ọjọ́ náà ti lọ a sọ̀pọ̀ ọdún láyé rí bẹ́ẹ̀ bá ń jẹran ọdún bẹ́ẹ̀ rántí tiwa náà lórí tẹ́lẹ̀ bí àwa náà fẹ́ jẹran ọdún ọlọ́run jẹ́ sọ̀pọ̀ ọdún Allahu Akbar Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar walillahil hamd. ẹ má bínú àlẹ́ ṣe ká má kí wọn ní Ansarul Islam ó nílùú Sàkété ó bàbá wa àfáàgbà Sheikh Abdulrasheed Baba akínyìn akí gbogbo àwọn àlùfáà àti àfáà wa oníwàásí àgbáyé àfáà Elima akẹ́yìn náà àfáà tafsiri ó Allahu Akbar akú ọdún akúyèdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ mo wá kí àfáàgbà nínú Sàkété lọ́dọ̀ bàbá wa Imam Abdulqadir Imam Tawfiq Sheikh Mu'in ọkùnrin ọlọ́run àbá bọ́lọ̀wọ̀n bá ṣe ó ṣe ni o mo kí ẹ bá ń kí gbogbo ẹbí ìdòsùn mú yẹn látòkè délẹ̀ pé akú ọdún akúyèdún bákan náà la kí bàbá wa ọbẹ̀ làwọ̀ ní Markaz bàbá wa Sheikh Zikirullah bàbá alásàlátù ọbẹ̀ làwọ̀ bàbá akínyìn o akú ọdún akúyèdún bẹ́ẹ̀ni akí àbúkáwọ́kábù akú ọdún akí àbútọ́lábà bẹ́ẹ̀ni lọ́dọ̀ àfáàpọ̀ bẹ́ẹ̀ pé akú ọdún akúyèdún ẹ̀mí wọn sọ̀pọ̀ rẹ̀ ọlọ́run má ṣe yìí láṣẹ mọ́ já sọ̀pọ̀ ọdún láàyè rẹ̀. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. مع السلامة وإلى اللقاء. الله أكبر الله